ọmọ ọ̀dọ̀ àgbà o ọmọ ọ̀dọ̀ àgbà o ọmọ ọ̀dọ̀ àgbà o ọmọ ọ̀dọ̀. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ̀làbọ̀rú ẹ̀làbọ̀ ìmọ̀ fi kí gbogbo ẹ̀yin adáhùn ṣe pátápátá. Ìkẹ́ olúwa ògolúwa praise the Lord hallelujah. Mo fi kí gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ìgbàgbọ́ lápapọ̀. Èmi ọmọ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà. Òní mo tún dé, èmi ní ìmọ̀ wá ẹ̀yin lẹ́ ò mọ̀ gbọ́ mi láṣẹ Èdùmàrè. Ìkọ́kọ̀ bẹ́ẹ̀ kì í kọ́ ejò lẹ́sẹ̀, kọ́kọ́ ní kọ́ wa lẹ́sẹ̀ o. A ò sì ní yọ sọnù bí ọmọ wọ̀, a ò ní sọnù, a ò máa lé sí ni, a ò ní dín. Kí ni mo fẹ́ kí èmi àti yín kájọ jomitoro ọ̀rọ̀ ẹ̀ ní òní? Mo fẹ́ kájẹ́ ká tún gbára wa ní ìdánilẹ́kọ̀ọ́ àti àwọn ìmọ̀ràn lóríṣiríṣi nípa oògùn ṣíṣe àti láti àwọn ìlànà tó yẹ kí a máa tọ̀. Bá ṣe mọ̀ wípé ẹ̀dá tó bá wà ní ayé tó ní oògùn bí àrọ̀ ni, ṣùgbọ́n tí ò ní ìmọ̀, tí ò ní ọgbọ́n àti òye nípa oògùn tó ní, irú wọn báyìí wọn kì í pẹ́ láyé tàbí kí wọ́n kú kí oògùn yí padà kó má padà wúlò fún ẹnì kankan. Nítorí wípé ẹni bá ní ìmọ̀ tó bá ní ọgbọ́n, irú wọn báyìí náà máa ń la odò ayé, náà máa ń làjá. Irú wọn báyìí sì náà máa ń fi ọ̀pá kékeré náà fi máa ń da igba màálù, wọ́n sì máa ń fi ọ̀pá kékeré náà máa fi ń da ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ilé ayé yìí ó yẹ kí ẹ jẹ́ kí a wá ìmọ̀. Ó ṣe pé kéèyàn ní oògùn lọ, kéèyàn ní oògùn lọ́kọ́ ní ìmọ̀ o. Ó yàtọ̀ síra wọn o. Ó yàtọ̀ síra wọn gidi gan. Mo fẹ́ ká jẹ́ ká sọ̀rọ̀ nípa oògùn. Kí ni wọ́n ń pè ní oògùn? Oògùn jẹ́ nǹkan kan tí Elédùmarè tí ó fún wa láti lè jẹ́ kí a máa ṣe fún ìtọ́jú ara wa. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn a máa pe oògùn ní ẹbọ. Irú wọn wọ́n ń ṣe ara wọn ọ̀tọ̀ ní oògùn, bẹ́ẹ̀ sì ni ọ̀tọ̀ ní ẹbọ. Ó yàtọ̀ sí ara wọn. Àwọn kan máa sọ wípé ẹ̀yin àfáà yìí, ẹ̀yin kìíní yìí ẹlẹ́bọ ni yín, ẹlẹ́bọ ni yín. Àwọn lẹ́yìn wọn ò mọ tí wọ́n sọ. Wọ́n máa sọ wípé oògùn ò dáa, oògùn ò dáa. Èèyàn tí bá ti ń ṣoògùn ó ń ṣẹbọ ni. Mo kẹ́ máa ń wo irú àwọn eléyìí wípé wọn ò mọ tí wọ́n sọ. Látàrí wípé èèyàn tó bá sọ wípé oògùn ṣíṣe tàbí lílò wípé ó jẹ́ ẹbọ, wọ́n máa sọ fún irú ẹni bẹ́ẹ̀ ni wípé kó wọ́n mọ̀ ṣe bá wọn lo oògùn òyìnbó. Nítorí pé oògùn òyìnbó tẹ́ ń wò yìí náà, ewé àtegbò ó ní wọ́n parapọ̀ ni wọ́n sọ di oògùn òyìnbó tí à ń lò yìí. Mo tún máa ń sọ wípé ẹ̀dá tó bá àwọn ìrìnwèrè tó ń sọ wípé ẹni àfáà òkìní kan oníṣògùn ẹlẹ́bọ ni wọ́n. Mo tún máa ń sọ náà wípé èèyàn tó bá ń sọ bẹ́ẹ̀ wípé kó mọ̀ wulẹ̀ mu àmú bí i Lipton tea ni kọfí. Irú àwọn ẹni bẹ́ẹ̀ ká mọ̀ mu Lipton tea. Nítorí Lipton tea náà ewé àtegbò òní wọ́n papọ̀. Òní wọ́n papọ̀. Ó ní tẹ́lẹ̀ tá bá mu Lipton tea o, bẹ́ẹ̀ bá mu o, a mọ̀ fún yàn ní agbára, a mọ̀ fún yàn ní nǹkan kan. Gbogbo ẹ̀ pátápátá ewé àtegbò ni wọ́n papọ̀. Kò kì í ṣe ẹbọ. Kò kì í ṣe ẹbọ. Oògùn ewé tá sí wò yìí, Ọlọ́run ọba Elédùmarè tó dá ewé náà kò dá látara wípé kó wà ká sàn dànù. Tí kò bá nídìí, Ọlọ́run ọba ò ní dá ewé. Ẹ mọ̀ ṣàkíyèsí wípé ewé tá ń wò yìí ó yàtọ̀ síra wọn. Ó pọ̀ ní oríṣiríṣi. Orúkọ ẹ̀ sì yàtọ̀ lóríṣiríṣi. Bẹ́ẹ̀ sì ni àwọ̀ ẹ̀ yàtọ̀ lóríṣiríṣi. Látàrí kíni? Ọlọ́run ọba náà ló dá tó ní pé ká máa lò. Wípé ká máa lò fún ìwòsàn ara wa. Ẹlòmíràn mọ́ ká máa ń wò. Ẹlòmíràn tó máa sọ wípé ológun ẹbọ náà ṣe, ológun ẹbọ náà ṣe. Púpọ̀ nínú ẹlòmíràn tó jẹ́ wípé ìgbà kékeré ẹ̀ bí àbíkú ni. Ó lè jẹ́ pé àbíkú ni, ẹlòmíràn kan jẹ́ pé àbíkú ni. Ó jẹ́ pé oògùn náà fi wòsàn, irú wọn náà máa sábà dàgbà, náà máa ń sọ ìsọkúsọ nípa oògùn. Ẹ má jẹ́ kí a máa dá àwọn èèyàn tó bá ń sọ bẹ́ẹ̀ lóhùn. Ẹ má jẹ́ kí n tàn yín. Ọ̀tọ̀ làdúrà, ọ̀tọ̀ lògùn. Ọ̀tọ̀ làdúrà, ọ̀tọ̀ lògùn. Àdúrà ń gbà o, àdúrà ń gbà o.
àdúrà ń gbà, ó gbà gidi gan, ṣùgbọ́n ìyàtọ̀ tó kàn wà láàrin oògùn ṣíṣe àti àdúrà ni wípé oògùn téèyàn bá ṣe á máa yára láti gbọ́ bùkátà èèyàn lásìkò téèyàn bá fẹ́ kó gbọ́, á sì máa yára tún ilé ayé èèyàn ṣe pápápá. Ṣùgbọ́n ó wá lè ṣe kó jẹ́ pé kó díyá kó yá kó dákẹ́sẹ́ o, èèyàn ó tún rí ní rẹ̀ ni. Ṣùgbọ́n oògùn tiẹ̀ ó lè pẹ́ kó tó gbà. Béèyàn tó dúró tí ń gbàdúrà pé Ọlọ́run ọba dákun ṣewó fún mi, mo fẹ́ lówó, mo fẹ́ ṣe kinní kan, èèyàn lè gbàdúrà yìí kéèyàn gbà ó jẹ́ pé Ọlọ́run bí Ọlọ́run kọ 100 years mọ́ tí yẹ pé ó débi 80 ló bá lówó, àbí ó débi 90 ló bá lówó. 10 years ni ó fi iná gbádùn owó náà, èèyàn kò ní ìtumọ̀. Ṣùgbọ́n téèyàn bá ṣe oògùn, èèyàn lè ṣe oògùn tí yóò di olówó láàrin ọjọ́ mẹ́ta, tí yóò di olówó láàrin ọjọ́ mẹ́ta. Èmi ò ládùúgbò ń gbà, èmi ò ládùúgbò gbà, èmi ò sì ní oògùn ṣe. Ṣùgbọ́n àdúrà oníṣẹ́ rẹ̀ lọ́tọ̀, oògùn oníṣẹ́ rẹ̀ lọ́tọ̀. Ṣùgbọ́n nǹkan tí èmi ò kàn fọwọ́ sí ni lílo àwọn ènìyàn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn ló ń sáré tí wọ́n ń lo nǹkan tí Elédùmarè ò fi ọwọ́ sí, ló ń lo nǹkan tí Elédùmarè ò fọwọ́ sí. Eléyìí ni ò bójúmu, ìyẹn ò bójúmu ní tiẹ̀, ìyẹn ò bójúmu ní tiẹ̀. Ṣùgbọ́n àwọn èèyàn tó ń sọ wípé oògùn dà yìí, irú wọn ni wọ́n rí alágbo tí wọ́n mọ̀ ní ẹlẹ́kẹ̀ẹ́ bá ń ta àgbo jẹ̀dí. Ẹ dẹ́kun àgbo jẹ̀dí yìí, kí ni wọ́n ṣe síbẹ̀ bí kò ṣe oògùn, bí kò ṣe oògùn. Ẹ má jẹ́ kí a mọ̀ tanra wa o, ẹ má jẹ́ kí a mọ̀ tanra wa, ẹ má jẹ́ kí a mọ̀ ṣe kíni, ẹ má jẹ́ kí a mọ̀ tanra wa. Ẹ sì jẹ́ ẹ̀yin ènìyàn mi, ìdánilẹ́kọ̀ọ́ tí mo tún fẹ́ ká mọ̀ ní pé oògùn tí a ṣe yìí ó dúró pẹ̀lú ìgbàgbọ́, ó dúró kú pẹ̀lú ìgbàgbọ́. Nítorí oògùn ṣíṣe ó jẹ́ spirit kan, ó jẹ́ spirit kan láti ọ̀dọ̀ Elédùmarè. Bí èèyàn bá fẹ́ ṣe oògùn, tóògùn tó fẹ́ wé tó já egbò tó já yìí tó nígbàgbọ́ pé yóò ṣiṣẹ́, wàláhì yóò ṣiṣẹ́. Ṣùgbọ́n lómìíràn ẹ̀ ọ́nà yóò kàfẹ́ sóògùn pé jẹ́ kí n ṣe wòná, tí ò bá ṣiṣẹ́ kárí, tí ò bá ti ṣiṣẹ́ kárí. Irú ẹni bẹ́ẹ̀ oògùn lè má ṣiṣẹ́ fún látàrí wípé kò nígbàgbọ́ nínú ewé tó já, kò nígbàgbọ́ nínú egbò tó já. Ó dàbí ẹni tí ò nígbàgbọ́ nínú Ọlọ́run ni. Ẹni bá sì nígbàgbọ́ nínú Ọlọ́run, Ọlọ́run ìgbàrú wọn, Ọlọ́run ìgbàrú wọn. Bó ṣe jẹ́ náà, bẹ́ẹ̀ náà ni ewé àti egbò tó jẹ́. Àlùjànnú kọ̀ọ̀kan náà sì ni ewé kọ̀ọ̀kan. Àlùjànnú tí ń bẹ lára ewé náà ló ní kéwé náà máa jó ni. Àlùjànnú tí ń bẹ lára ewé èsìsí ló ní kó máa jó ni. Àlùjànnú tó sì ń bẹ lára ewé ewúro ló ní kó máa korò kó máa dùn nígbẹ̀yìn. Àlùjànnú tí ń bẹ lára ewé ọ̀mísìmísì iná ni ló ní wípé kó náà kó máa dùn mìnìmìnì. So ẹ jẹ́ ká gbé tóbi fún Elédùmarè ọba tó ṣe gbogbo èyí. Ọlọ́run kan ló ní ẹ mú ewé, ẹ mú nǹkan báyìí, ẹ mú nǹkan báyìí, ẹ fi búyà bùkátà yín, ẹ fi búyà bùkátà yín. Kò kí ṣe èṣù, èṣù kọ́ ni oògùn o, rárá ó yàtọ̀ síra wọn, èṣù kọ́ ni oògùn. Ìmọ̀ràn tẹ́mi ó kàn gba ẹ̀yin ènìyàn mi ni wípé ẹ má bá wọn sọ pé ẹ máa ṣe oògùn tí ó bá ti ní nǹkan èèyàn nínú. Èṣù ò ní fúnyàn ní adìyẹ kó má gba odidi màálù lọ́wọ́ èèyàn. Ẹ má jẹ́ ká ṣe, ẹ jẹ́ ká wá lo iṣẹ́ díẹ̀. Iṣẹ́ díẹ̀ náà a máa gbéra. Méjì mẹ́ta báyìí ní oògùn tó bá pọ̀ báyìí á di àgúnmu ni. Ẹ má jẹ́ kí a máa sáré jù. Ọ̀rọ̀ mi ó wù mí kó pọ̀ jù báyìí lọ, ṣùgbọ́n mo fẹ́ kí ọ̀rọ̀ mi kó pọ̀ jù báyìí lọ. Ṣùgbọ́n mo fẹ́ kí ọ̀rọ̀ mi tó ṣe kókó nípa ọ̀rọ̀ mi ni wípé oògùn kọ́ lẹ bọ́ o. Ẹ jẹ́ ká ṣe oògùn, ẹ jẹ́ ká ṣe oògùn, ẹ jẹ́ ká ṣe oògùn o. Èèyàn tí ò ṣoògùn, tí ò sáyẹta, tó dàbọ̀ bò tó kú, yóò dọ́run kó tó mọ òtítọ́. Èèyàn tí ò ṣe òkígbẹ́, tán kí àdábọ̀, tán gé àdá, tán fi dù lọ́rùn tó kú dànù, yóò di ọ̀run kó tó mọ òtítọ́ o. Èèyàn tí ò sí ọ̀wọ̀ sára, tí ó wà láàrin ibi tẹ́ tí wọ́n gbéyàn, àbáwọn ọlọ́pàá ń gbéyàn, tí wọ́n gídì rẹ̀ tí wọ́n gbé, tó bá dá sẹ́wọ̀n, yóò náà tó bá padà pa yóò di ọ̀run kí ó tó mọ̀ tọ́ o. Ògùn dáa, ògùn lọ́jọ́ ẹ jẹ́ ká sì mọ, ẹ jẹ́ ká mọ bọ orí náà, ẹ jẹ́ ká mọ bọ orí. Wọ́n ní orí ẹni ní ń gbé ní orí, ẹ jẹ́ ká mọ bọ orí. Orí wa náà máa gbè wá, orí wa náà máa gbè wá láṣẹ Èdùmàrè. Ìmọ̀mọ́ yín náà ni ọmọ ọ̀dọ̀ àgbà
ẹ bá mi subscribe sí YouTube channel yìí. Elédùmarè kò ní padà lẹ́yìn wa kó tó dìgbà náà tá tún mú àwọn iṣẹ́ mìíràn wá tí ó jẹ́ ìwúlò fún yín àti èmi náà. Ire o.